واستحكم المعدل يا أكرم الخلق على ربي وخير ما فيه مبي يسأل قد مسني الكرب وكم مرة فردت كربا بعد يذئل أجل بإذاب الذي أشتكي وإن توقفت فمن سألوا ولا ترى أعجز مني فما لشدة أكوى ولا أحمل وإلتي ضاقت وصبري انقضى ولست أدري ما الذي أفعل فأنت باب الله أيوره أتاه من غيرك لا يدخل. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. رأيت الناس قد مالوا لبيك إلى من عنده المال kí bàbá mi ó tó wé láwà ní. ومن لا عنده المال bẹ́ẹ̀ ni. فأنه الناس قد مالوا. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ó ní man sana'a ilaykum ma'rufan fakafi'uhu. ẹni bá ṣe dáadáa fún yín ẹ san lẹ́san dáadáa padà. Allah. Ọlọ́run ti dá làbáyíkà láre kò ní di ẹ̀bí mọ́ láíláí. Àmín. ẹ̀ sí amínà. Àmínà. gbogbo ẹ̀dá bí tọ̀mà. في أخلاقهم làbáyíkà ẹ dúró tì mí. فرأيناهم لذي المال تبعا gbogbo àjẹmọ́ àti àwọn bí. وحبيب الناس ń tà tẹ̀lé làbáyíkà wa ni kò lè yẹ wọ́n. من أطعمهم إنما الناس جميعا بالطمع إنما الناس جميعا بالطمع. ọmọ àwọn ẹni ọlọ́run táburú ò gbọ́dọ̀ ṣe ẹsẹ̀ amínà. آمين. balóòtù nasa. بلوت الناس في afẹ́kẹ́ fi dùnú yín hàn. أخلاقهم ẹ fẹ́ wáyé ẹ ráyé wá. فرأيناهم ẹ ní kánjú kú. لذي المال تبعا ẹ̀yin náà gbọ́dọ̀ fẹ̀mí ìmoore ẹ̀ pé ọlọ́run kí n mo ṣe fún ọ tó fi ṣe mí dáadáa báyìí. وحبيب الناس من أطعمهم. tá a bá ní sí ẹ̀ tó bí yín ló jẹ́ ẹ̀yà báyìí aṣọ́gbọ́nú ni Núhù dá ọmọ rẹ̀ yàyàkuyà. àbí tá a bá ní sí ẹ̀ tó bí yín ló jẹ́ ẹ̀yà báyìí Núhù dá ọmọ rẹ̀ sì ya alágbàkò. sótàn àbí òtán Lútù dá ọmọ rẹ̀ takò tiẹ̀. Ọlọ́run yọ alágbàkò lára olóríire Ọlọ́run fẹ́ kẹ́ yàn ló fi ṣe báyìí. bàbá rẹ̀ òbò bí inú jẹ́ ìwọ náà ní bàbá inú jẹ́ ẹsẹ̀ amínà látàwù mo tún máa ń ṣiṣẹ́ yín àbí ń ṣiṣẹ́ yín ni. bàbá wa alájí àgbà àná òwe láwà ní nísìn. bàbá wọn bàbá wa ni wọ́n ń bọ̀ yìí. àwọn ni wọ́n ń bọ̀ yìí. tó àbá wé láwà ní fún làbáyíkà. Alhaji Labaika. bá ń fún sẹ́sìkìrì ìwọ́n tiẹ̀. My daddy to yadi laika like amuda yada kana wa yadi la ilaha illallah. ó wà lápò mi náà. halali tó kidani wàtú sílani lító kidani wàtú sílani lító kidani wàtú sílani ilama fi. فكيف رأيت تتركني ونار الشوك في كبدي يظن بنا الحسود لنا ظنونا طبقة بلدي فهيا هلا وهيا هلا لنا يا صاحب المدد مددت يدي أنا وجميع وما يهواك من ولدي نقول هلما يا سندي هلما يا وددي لا إله إلا الله
afẹ́wé láwà ní alájì làbẹ́ láwà ní ọ̀ndà láwa ní nádà. ọwọ́ ẹ̀rọ láwà ní náà mú wá ọlọ́ngàn fọwọ́ sí i lára àsìkò tọ́lọ́wọ̀n gbọ́dọ̀ dá àdúrà gbígbà padà bẹ́ẹ̀ni. wà á ń dẹ̀ nùzúlù mọ́tọ̀r nígbà tójò bá Ànábì Muhammad ó nígbà tójò bá ń rọ̀ lọ́wọ́ tójò bá ń rọ̀ lọ́wọ́. gbogbo àdúrà tí wọ́n bá ṣe ọlọ́run ò ní dá padà. Ọlọ́run ò ní dá padà. bàbá wa Khalifa bàbá wa Khalifa. wọ́n tẹ̀ra alẹ̀ fún ayẹyẹ wọ́n tẹ̀lé alẹ́ fún ayẹyẹ. salati salati. Allahu Akbar Allah. hùzúrì yàmínà wọ́n máa sì máa là máa mi sí ló ṣe é. àlùfáà sàlátì. láwa ní ọ̀ní bàbá wọ́n ti mú dé bàbá wa bàbá wa. àtàràgbá àtàràgbá. Allahu Akbar Allahu akbar. owó náà ní anádúlẹ̀gbẹ́ àwọn bàbá wa àtàràgbá àtàràgbá. bàbá alájí àgbà ní ẹ̀sùn máa wọn wọn kẹ́ súnmọ́ wọn. al-aarifu ya'rifu al-aarifa akramakumullah. ọ̀dára wọn mọ̀ ẹni ó dọ́lọ́ ọ̀dára wọn mọ̀ o. Allah. àwọn baba alájà àgbà wọ́n ní ká sọ pé sallallahu alayhi wa sallam. wọ́n ní ká tún wí lẹ́ẹ̀kan sí pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tó kí láwa ni ó tó lè jẹ́ wíwé. wọ́n ní kí láwà ni ó tó lè jẹ́ wíwé. wọ́n ní ẹ dákun wọ́n ní ẹ já farabalẹ̀. wọ́n láwọn fẹ́ tọrọ nǹkan méjì lọ́dọ̀ gbogbo àwa jàmá. àwọn bàbá aláwọ̀ fẹ́ tọrọ nǹkan méjì lọ́dọ̀ gbogbo ẹ̀yin jàmá. wọ́n ní àwọn fúnra ara àwọn làwọn òwe láwàní náà. wọ́n ní tẹ́ bá béèrè ilé bàbá wa Chief Imam Ọ̀fà. wọ́n ní Ìlọrin ni wọ́n ti bí wọn. wọ́n ní ọmọ Ìlọrin ni wọ́n tí ò rújú. àwọn bàbá alájà àgbà ní àbúrò àwọn sì ni bàbá Imam Ọ̀fà. wọ́n ní ilé àwọn nílé bàbá Imam Ọ̀fà. wọ́n ní Ọlọ́run tó wá jogún àlùbáríkà fún bàbá wa Imam Ọ̀fà àti gbogbo agbègbè rẹ̀ báyìí. Ọlọ́run wọlá bàbá wa Aláàjì àgbà tàná. Ọlọ́run wọlá ìfẹ́ tí bàbá Imam àgbà ní sí bàbá Imam àgbà tàná. Ọlọ́run wà wọlá ìfẹ́ tí bàbá Aláàjì àgbà tàná náà ní sí bàbá Imam Ọ̀fà. Ọlọ́run ní jẹ́ kí ọ̀rọ̀ wọn dàrú láéláé. wọ́n ní gbogbo ibi tó wà Imam àgbà bá dé àbí táwọn àfáà bá dé. wọ́n ló dùn mọ́ àwọn. wọ́n ní méjèèjì tí wọ́n fẹ́ tọrọ lọ́dọ̀ yín jàmá. wọ́n lẹ ti ṣe fáwọn etí kẹ́ ẹ̀ yá wọn létí yín. wọ́n ní kẹ́ ẹ̀ dákẹ́ jẹ́jẹ́ kẹ́ ẹ̀ wá tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́. ìgbọ́ràn yín wọ́n ní a ti dákẹ́ káwa la etí wa kalẹ̀. wọ́n lẹ ṣe púpọ̀. wọ́n ní ìṣàfihàn. wọ́n ní ìṣàfikún ọ̀rọ̀ tí bàbá ìmáàmù àgbà sọ. wọ́n ní bàbá ìmáàmù àgbà náà ni wọ́n wé láwàní. wọ́n nítorí pé ìmáàmù ni wọ́n. wọ́n ní àwọn ó tò lẹ́yìn bàbá ìmáàmù ní tá bá fẹ́ kírun nísìnyí. wọ́n ní téèyàn bá kéwúkéwú kó fi kéréwú bọpá kó dàgbé kéré sẹ́nu kó tún rìn tí ó bá jẹ ìmáàmù yóò tò lẹ́yìn ìmáàmù ni yóò tò lẹ́yìn ìmáàmù ni wọ́n láwọn èé ṣe ìmáàmù. nítorí náà bó ti jẹ́nu ni wàá iná la wàá iná náà. ẹ̀yà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أجل بك أفعل ولا ونير. لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله خالصا يا جليل الله ó lo àyè náà pẹ́ ó sì lo àyè náà pẹ́ ọlọ́ọ̀nàbí níwájú ọlọ́run kanjú pọ̀ gbogbo bó ti fẹ́ bí ti ń da yìí kò tí ì da tó ọlọ́run dákun má ṣàjò dẹ ọ̀bùrọ̀ ìlọ wá fún ní àlàáfíà tí ó fi lo ẹ̀mí gígùn náà àlàáfíà tó péye bá a fún ọlọ́ọ̀nàbí níwájú ọlọ́run ọlọ́ọ̀tútùbí ọlọ́run ọlọ́ọ̀jọ̀kan ọlọ́run ọlọ́ọ̀kẹ́rẹ́ ọlọ́run ìwọ lọ́ba tí fìyàn joyè èyí wà ní o gbogbo ẹni tọ́lọ́run bá ti fi jẹ́rú oyè báyìí lórí wọn ní wáyé zikitala Ibrahim marobbahu bẹ́kálí máa ti ń fa àtàmọ̀hún nà kọ́lá ìníjà ìlúkọ̀lì náà sí imam you are the president of the world imam anabi Ibrahim lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ó sì ló ó pẹ́ bó ti lo tiẹ̀ náà jẹ́ wọnú orí lọ aláàmúlò Àmín. ìṣèyàn wa máa fi lo àlàáfíà ẹ̀mí gígùn àtòyè téèyàn máa ń jẹ èyí téèyàn fi lò lárísìkí wọ̀lámọ́ àràbá dàbí. ولم أر بعد الدين خيرا من الغنى ولم أر بعد الكفر شرا من الفقر. أسامعك يا مولاي نادت رحمتي بمحيي الدين سائر المتواصل وصحابي والوالدين وإن ألاو وقرباه والولدان أسفل وأنت لنا كنز وعز وملجأ ونجو المأمول وفتح المكفل حوائج في الدنيا بجايك أجلت وآجلة أخرى ليوم مؤجل فصل أبو الأودي ما ذكرتك وأدني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كل مشاهدا ليشهد بالتوحيد قلبي ومكوال. أيا من أتى ذنبا وقرب ذلتان ويا من يرتجي الحسنى من الله والقربى. نعم. تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نباه ويكفيك هما أي هم تخافه ويكفيك ذنبا حيث عظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه
يجري قبل أن يلقى إلى ربه حجبا. gbogbo àwa tí àánú Ọlọ́run ní ká jọ wà níbí tá a jọ wá sóríire níwájú bàbá wa Alhaji àgbà àwa Ratawu làbáyíkàdà làbáyíkà la fún ní award ẹgbẹ́ àkàkẹ́ ìjòkó ni àmì ẹ̀yẹ oríire ọba gbogbo akọrin mùsùlùmí ẹnàró. wà á khalasu madihi linnabi Muhammadin. ọ̀nà àwọn ẹ̀gẹ̀ mú làbáyíkà báyìí. wa dhurriyyati min nabi Muhammadun. wa dhurriyyati min nabi Muhammadun. mo ti làbáyíkà fún yín lónìí. Naam. Salati àbọ̀ Sauti bàbá ọ̀tẹ́ àgbà náà. mo ti làbáyíkà fún iléeṣẹ́ ìpadà lónìí bílíọ̀nù ò lè rà. wa akhlasu madihi mo fẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀. nabi Muhammadin. bọ́lá ti rí a tí ìbá ṣe làbáyíkà bọ́lá ti rà wá. wa dhurriyyati min nabi Muhammadun. bọ́lá ti rí bàbá mi bàbá Alhaji àgbà bọ́lá ti rí a. èèrà yín mọ̀ pé n tó ju nírọ̀lẹ́ yìí fa. nabiyyun aqama ad-dina wad-dinu ma'ilun. wa awha qanata al-kufri wa la tushaddadu. èmi ìlàjọ àlógúnmọ̀sọ́ lọ́sẹ̀ tó lọ. nabiyyun aqama ad-dina wad-dinu ma'ilun. mo kí Ọlọ́run ọba. Allah. yaqtasu bi rahmatihi man yasha. yàrá ẹ̀ Ọlọ́run ọba tí máa fi ìkẹ́ àti àánú ẹ̀ sa ẹni tó bá fẹ́ lẹ́sà. ma shi'ta kana labẹ́ka náà. ma shi'ta kana wa in lam asha. ẹ mọ̀ lọ ẹ mọ̀ bọ̀ mọ́ mo fọlọ́ bẹ̀yìn tí n parí tẹ wá fẹ́ ẹ lọ jòkó lẹ́ẹ̀lẹ̀ gbogbo yín. wa ma shi'tu in lam tasha lam yakun. ọ̀rọ̀ tí ò ní jágùn ni bàbá wa Alhaji àgbà mo kí yín. adamallahu hayata sheikh. ẹnu yín láti gbọ́ ulaika abai. ulaika abai faji'ni bimithliha. n ta ni sọ̀rọ̀ lórí ẹ̀ leadership ọ̀rọ̀ lórí aṣáájú wà very sensitive ẹ lọ jòkó lẹ́yìn gbogbo yín. idha jama'atina ya jariru limajami'u. ọ̀bọ̀ ọ̀tẹ̀ lókàn mẹ́rin jẹ́ ìṣìmọ̀ kí yín bó lọ wí. ulaika abai faji'ni bimithlihi. èmi ṣe wá sí mi tẹ bá wà. idha jama'atina ya jariru limajami'u. bàbá wa tàràgbà mo wẹ̀ bàbá mo kí yín. mo fẹ́ kẹ́ lọ jòkó ni ẹ lọ jòkó ẹ ti pe àwọn tó jù yín lọ bàbá àgbàlagbà ń bẹ láàrin wa àfi kẹ́ farabalẹ̀ bàbá tá a pè yí umma ayé kan ni wọ́n. ńgbà mo rí bàbá ẹ̀rú bà mí pé bàbá àgbàlagbà dáadáa ọ̀sẹ̀ tó lọ èmi wọ́n jọ kú ní ìgbẹ́tì làbá ń kọrí èkó nígbà èmi dúró díẹ̀ wọn èmi lọ ní bàbá aago 3 òru ní ẹwọ èkó wọn ò tí ì sinmi dì sí i ẹ lọ jòkó lẹ́lẹ̀ kó jòkó náà. ulaika abai faji'ni. àwọn Ratawu wọ́n ron tó dàrú Alhaji làbáyíkà síbẹ̀ kọ́ ni ní Salati àmọ́ tí làbáyíkà gbé wá ó ju Ratawu lọ. Allah. káyọ̀ tí bàbá kú ìlú tèmi nìkan ń darí Ọlọ́run ló mọ Ratawu tó wà nínú ẹ̀. idha jama'atina ya jariru limajami'u. Ratawu
bóyá ọ̀gá yín wà ń bì tí ń gbọ́ ẹ ti fàbá kékeré gbani ńlá. Allah. ẹ fàbá kékeré gbani ńlá ni ìwọ yín gbé ẹja tó dodo rú. Ulaika abai Salati. fajini mithlihim. ìwọ ọ̀gá yín dà bọ́lọ̀ ọ̀gá yín wà chairman yín dà. Idha jama'atina ya jarirul majami'u. bàbá rọ̀gà yín kẹ́nìkan ló lè ṣe wájú kún wájú níyà yín. Idha jama'atina Ìwọ náà gbàgà jókòó. ya jarirul majami'u. ẹni tó wà ń bì kó yòǹbá nígbà Muhammad. Sallallahu alayhi wa sallam. yòǹbá níbi dáadáa. Ulaika abai. bàbá ọ̀rọ̀ tí ẹni bá wọn sọ kì í ṣe tó pọ̀. ẹ dákun mo fẹ́ kẹ́ fi làbáyé kalẹ̀ díẹ̀ báyìí ká fi sọ̀rọ̀ tán. náà. Fajini bimithlihim. bàbá wọn ro dáadáa ro làbáyé kà bọ́lọ̀ ti rò ó bọ́lọ̀ wọn bá ro rata wò lè rò ó. èrò tọ́lọ́run ọba ni gbogbo ohun tẹ́ ẹ rí àṣẹ Ọlọ́run ni pé mo ti fẹ́ ẹ máa bá mi fẹ́. Allah. làbáyé kà ti di mahabubu ẹ gbọ́dọ̀ tóbi dáadáa Allahu akbar. tó bá kùn lónìí yóò já sówó. ńgbà tọ́lọ́run ti ní mo polongo rẹ lókè lọ ẹni tí ò bá nífẹ̀ẹ́ yóò yà kú lórílẹ̀ ayé yìí ni torí pé ntọ́lọ́run fẹ́ nù. Idha jama'atina ya jarirul Agboola. majami'u. ọ̀rọ̀ mẹ́rin náà ní sọ bàbá torí pé gbogbo ayé tí ń retí yín ọ̀gádà ẹgbàgà àwà ní àìpọ̀lọ̀ ọ̀gá òun wà bẹ́ẹ̀ lẹ alága wa jòkó bẹ́ẹ̀ lẹ mọ̀rú àti wá bá yín gbogbo ohun tí wọn náà ń létọ̀ ọ̀bá òní lọ́wọ́ fún ọ. èmi lẹ̀ ń wí bó láti jí ọ ka bàbá lẹ̀ tí ò ní gbọ̀n tẹ bá mọ̀rú àwọn tí wọ́n pè wá yìí ẹ̀ lọ́mọ fara yí ẹni bílíọ̀nù rà wọ́n mọ̀ ọ̀rọ̀ ọmọ lókù tí ẹ bá wà bó lọ wí jèrè. Ulaika abai. Salati. Fajini bimithlihim. Chairman ọ̀rọ̀ dojú ọ̀rọ̀ nu ẹni sọ̀rọ̀ lórí leadership leader yanagba Muhammad. Fawatini ala. Labaika. Tantahi kaliwaqa'i'u. ka annaka qad khuliqta kama tasha. Allah. n ta fọ̀rọ̀ Labaika wénu bí ìgbà tí ẹ pe Ọlọ́run pé báyìí ni ó ṣe mí báyìí ni ó ṣe mí báyìí ni mo fẹ́ ìrìn àjò ayé ò ní yá yín. Àmín. ẹ ní tètè rìn pin torí ó yá àmọ́ ẹ ní tètè rìn pin. Àmín. kó tètè dáa fún yàn kò ní ó tètè kú ó tètè dáa fálà jẹ́ àgbà síbẹ̀ bàbá jẹ́ ọgbà ayé tẹ́yẹ́yẹ́ kí wọ́n tó lọ. Binafusi wa qurin inda kulli kari'atin. bàbá bá ọ̀rọ̀ débi pé ikú ọ̀sẹ̀ ń tọ́ ọba pa mí mọ́ Allah. gbogbo nǹkan mo jẹ́ yẹ́nyẹ́. Binafusi wa qurin ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín inda kulli kari'atin. gbogbo àwọn ọ̀gá lórí ọ̀gá ilé iṣẹ́ yìí gbogbo àlà ń bá sọ̀rọ̀ bí gómìnà yín bá ń gbọ́ kó máa gbọ́ òun bá sọ̀rọ̀ gbogbo house gbogbo nǹkan gbogbo ṣe ń wò ó jẹ́ lórí ààrẹ Jonathan à ń bá sọ̀rọ̀ Binafusi wa qurin. tí n bá ti gba microphone Muideen ní sọ̀rọ̀ tí n bá ti gba microphone òjíṣẹ́ Ọlọ́run ní sọ̀rọ̀ lọ́wọ́ Inda kulli kari'atin. bí n bá ti gba kínní iṣẹ́ ara mi ní jẹun tí n bá ti gba iṣẹ́ Ọlọ́run náà ẹni tó bá ju Ọlọ́run lọ nìkan ló lè pé òun bínú sí tí mo fẹ́ sọ yìí. Wa qalbi saburi wa fi sadri mani'u. bàbá àtàràgbá ó nìkan bẹ́ẹ̀ tí n ké bọ̀ látàárọ̀ bá ń ké. Idha shi'ta an tazidada izzan wa rif'atan. Chairman kí ni ojúṣe tí ń jẹ́ ẹ tó jẹ́ leader tó jẹ́ ọba akọrin mùsùlùmí kí lójúṣe yín. Idha shi'ta Mẹ́rin. an tazidada yín kọ́kọ́ ka mẹ́rin àwọn àfi márùn kan. izzan wa rif'atan. ìwọ tí kádàrá sún ọ dípò aṣáájú kì í ṣe pọ mẹ́rìtì ẹ̀jẹ̀gbẹ́ rẹ lọ àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ ó wá sọ ọ́ di aṣáájú síbẹ̀ kọ́ àmì ilé fẹsẹ̀ kọrin ju Làbáíkà lọ àmì ilé forí kọ́ ẹlòmíì ilé fọ̀tún àtòsí kọ́ àmọ́ kádàrá ò yàn láṣáájú. Idha shi'ta an tazidada
ẹ̀yin tẹ́ ẹ jùlọ bí orin ẹ má wọjọ́ orí ẹ má wọ pé ìgbà ló bẹ̀rẹ̀ sínú wọn stúdíò ẹ wà kọ́lẹ̀. gbogbo ẹ̀dá tó bá fẹ́ràn tàn jù yóò kú dandan tí mo pìtàn èmi ìṣẹ́gbẹ́ ìyá rẹ bàbá rẹ àjọṣe kéékèèké ni ọkọlù àkọọ́lẹ̀ báwọn. إذا شئت أن تزداد عزا ورفعة. ìwọ tó dínkù aṣáájú bàbá mi alájí àgbà ṣe ń tú orin ó sì fẹ́ máa lo yìí lọ ọ̀fẹ́ tẹ́ ọ̀fẹ́ jábọ́ ọ̀fẹ́ bá yìí kú àti dépò oríire ọjà bí àti rí i ṣe kọ́mọ́ bá àbùkù kú òǹbẹ̀ àti gúnlẹ̀ àti fo pléènì kó le nígbà tí ó bá bá làgbákò èmi àfàyà sọlẹ̀ èmi àgbiná lórí iná lórí ìgbìnnì bẹ́ẹ̀. تواضع. kai serious. تواضع. n sì fẹ́ kọ́ lọ jòkó. واترك الكبر والعجب. ó gbọ́dọ̀ dúró ẹjọ́ dúró iṣẹ́ rẹ ní í ṣe. now. إذا شئت أن تزداد ورفعة. kò sáàyè bàbá yìí ń dà mí láàmú lórí fóònù kò sáàyè ọlọ́mọdé àjẹ̀bí ara wa ni dókítà ni a máa sinmi ara yìí ò jẹ́ àsinmi ìsìlámù ni ò jẹ́ àsinmi ọlọ́mọdé àjẹ̀bí ló kù báyìí. تواضع ولي. lẹ́bẹ̀yìká gbogbo àwọn tá a já ṣáájú ń bẹ àti wọ́n tó ń darí ìyàwó àtọmọ nìkan aṣáájú nìwọ náà ọ̀fẹ́ tẹ́ níbi ipò aṣáájú ní nǹkan mẹ́rin lọ́ọ́ sí. تواضع. àkọ́kọ́ lọ nítẹríba o gbogbo aṣáájú ẹ lọ nítẹríba o onílẹ̀ ń lò lọ́wọ́ o ẹ̀ẹ̀mẹ́ni tí ó lò ọ̀la. Allah. gbogbo aṣáájú ẹ nítẹríba o ọlọ́run kàn fi ọ́ sípò aṣáájú nìwọ kọ́ ọgbọ́n jù o ìfẹ́ ọlọ́run lọ fi débi tọ́ ọ dé kì í ṣe pọ̀ ọgbọ́n jù ẹ lọ. bàbá dẹ́ máa sọ ká máa fi làákà ìpín ni ẹlòmíì ò dé kò yẹ kó di gómìnà tó lórí rẹ kú àmọ́ náà wọ́n fi làákà ìpín kò fọjú orí pín mo fẹ́ ló fi pín kò yẹ kẹlòmíì ò di chairman ẹni tí ò lè darí ìyàwó àtọmọ ẹni kó wá darí ìlú wọn ní sàgbákò ní kádàrá wa ń kọ́ ẹ wọ náà àmọ́ pé èèyàn burú ayá wèrè àtúngbépò ńlá fún kó lè bá rí lò dáadáa sèwérí èèyàn bá burú tó ya wèrè kò yẹ kó lówó ni kípa lè bá a ká ó yẹ kó tòsí ni tó bá kọjá yẹ kó máa lẹ̀ wọ́n èyí ó jẹ́ hàn bí hàn tí yóò máa dàdúgbò rú olóòtú wá fún lówó yóò máa da àwọn ẹrú ọlọ́run láàmú. تواضع. yóò máa ń fowó ń ṣe bàná ẹni tí ó sì fowó ṣàánú kádàrá ò ní fún lówó. تواضع. gbogbo aṣáájú tó wà ń bì lónìí ẹ lọ ní tẹríba ipò yín ẹ má jẹ́ ó sin ní wín kí wọ́n bá ayọ̀ lulẹ̀ gbogbo ẹ̀dá tó bá dépò aṣáájú tó bá nígbéraga ara yóò jẹ́ òye pé ìwọ kọ́ lẹ̀mí tó wà lára wa fọ́ọ̀mùra rẹ̀. تواضع ولي. mẹ́rin náà lóògùn tá a lò ṣáṣáájú wàlí ìwọ tó dépò aṣáájú lọ́rọ̀ máa bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣàwàdà chairman ADC rẹ̀ lè bá ṣàwàdà ẹ̀gbọ́n ọ́dlẹ̀ rẹ̀ bá ṣàwàdà máa mú nǹkan níbi àyà rẹ̀ jí ó mọ̀ pé òun náà important láyé ẹ mọ̀ wò gate one bí olórí ibú ó lè bí ẹni tí ó jù yín lọ. Allah. òun ló wáyé kó máa sí géètì fún yín ọmọdé lè rán yín sẹ́tẹ̀mì yín bá gùn. إذا شئت أن تزداد عزا ورفعة. bàbá gate one náà ló pẹ́ ọ sì fọ́ létí ó ní kó tètè ọ̀pọ̀ èèyàn bàbá ọ sì là létí sọ ọbẹ̀ náà kàn gbọ́ létí lọ́jọ́ alẹ́ ń tiẹ̀ géètì lẹ́ni ó sì wọ̀n ní ẹ̀fọ́ létí èèyàn dàgbà débi tọ́wọ́ rẹ̀ ń gbọ̀n èlò ń sálárì rẹ̀ gbogbo ọtí bá ti sẹ́ tó lé àníwọ̀n ìgbowó oṣù tó pọ̀ ẹwà kọ́lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá san gbogbo konú ọgbà yín ní ìsìn wá fún ní 5,000 lóṣù ìdajì sì ni ó fi ra panadol ńbẹ ìdajì yòókù àfihàn tó rí gàárì àmọ́ wàá mu ẹni tí ó kàn sáyìn ìwé lásán mílíọ̀nù ni ó kó jáde ẹ wo kádàrá ẹni ó lágbára òsíta ọ̀lẹ ó lówó lọ. إذا شئت أن تزداد. gbogbo ẹ̀yin aṣáájú tẹ̀ wá ń bì ẹ ronú tàwọn ọmọ abẹ́ yín ẹ rọ̀ fún wọn wọ́n lè bí ẹni tí ó jù yín lọ. Allah. làbáyíkà ẹ rọ̀ ولي. 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò pé ẹ ti dẹlẹgẹ́ báyìí. ẹ rọ̀ 'o, ẹ rọ̀ 'o, ẹ ti dépò p
èmi báyàn sádìgbọ̀n máa ń sìn tó bá ti yọ kùmọ̀ ń hàn ní torí mo ti dẹlẹ́gẹ́ tẹ́ bá ń gbọ́ ọ́ pa mí síbí ní ayé yìí fẹ́ntọ̀ nù ń wá kú kánù sísìn láàmú wa ọlọ́mọdé àṣàgbákò bẹ́ẹ̀ bá gbé gò ní sẹ́yìn ọ̀gá mi lọ jẹ́ ń bọ́ sáwàdà ẹ̀rọ fún òun ti yín pinnu. èèyàn máa rọ̀ ní bàbá alájí àgbà ní ká lọ rọ̀ gbogbo ẹ̀yin ọ̀gá ẹ̀ lọ rọ̀ ọtí gbóná jù sit down stand up go away come ọ̀fẹ́ yẹ ọmọ sẹ́yìn rẹ̀ ń wèrè ni. tawada wale watirukil kibura wal ujiba. ẹ má bínú ó kù ṣẹ́jú mẹ́rùn lára tí mú kí aṣáájú ó ṣubú ẹ gbọ́ ayẹ̀tà á dẹ̀ aláàmọ́nù wàdùnnáhù kó máa gbógun tẹni tí ò tó káṣáájú tún máa gbógun ti ẹni tí ò tó. ẹ lọ bì kan bu dírẹ́fà rẹ lówó wá ní èló ni ẹ fún ọ ó ní 2000 ní fún mi ní 1000 bẹ́ẹ̀ ọ̀ dẹ̀rù ayé kó tó kú ọ̀ ń gbógun ti dírẹ́fà rẹ tí ẹ bùn lówó ní èló ni ó ti pọ̀ ju kí lọ́ọ́ fi rà mú 1000 wá bá ń lòdù ẹ̀ kírẹ́dìtì ọ̀ ní fi gbọ́n tó dùn mọ́ torọ́ ti nílà gbọ́dọ̀ ti ní ṣáàtì ẹ̀yin náà máa ń wọṣọ tó dàn ọwọ́ àròpin kọ́ gbógun tẹni tí ò tó ọ ń máa mú yẹn sórí ibu ni gbogbo ẹ̀yin aṣáájú tẹ̀ wá ń bì ẹ gbógun tẹni tí ò tó yín ẹ gbógun tìyàn ọmọ tí ìkíní lójú rẹ ọ̀dà àfe kọ́ọ̀pù kíní ọ̀dà kejì ya ìkẹta lọ ń jẹ bisikíìtì bí ọ̀yà kò wá síwọ̀ náà jẹ́ ń bẹ́ o sì lẹ́rán tó lọ rà wá nínú òjò. ẹni tí ò rí bó ṣe fẹ́ tí kádàrá òjì ó débi tí ń lọ àkọọ́lẹ̀ takò ó sáré fá kò kọjá orí bẹ́ẹ̀dì ẹ̀ ìwọ káyìn ṣe fi ọdẹbi tó ń lọ lójú ẹsẹ̀ síbẹ̀ ọdẹni tí ò tó ọ láàmú ẹ̀yin aṣáájú là ń bá sọ̀rọ̀ ẹ bọ́ dẹni tí ò tó yín ẹ bọ́ dà wọ́n láàmú sálárì tí ò dúró rì láti Àbújá èyí ṣe tí lókà ò rí gbà kí ló dé tó ṣe kó ẹni tí ń san konú ọgbà ni wọn ò rí san ẹ̀yin ò pa ìwọ rí bàbá ọdẹ ní pa ìwọ ọ̀gá ò ní pa ìwọ mẹ̀kúnnù òyà àṣàgbákò ni àwọn ni wọn máa jẹun lọ́ntìyàn ìlú bàbá ọdẹ ń gbà ìlú sálárì bàbá ọdẹ 4,800 owó tí ò pọ̀ oògùn ọba pọ̀ fẹ́ ṣe oògùn ọba tó jẹ́ kóká ẹ wá ló lè dé ó họ ẹ̀yin náà sanwó ẹ̀mí fún yóò họ náà ní tẹ́lẹ̀. ìdá ṣíta tazidada aizan warifo atan. ẹ bí o kí n má gbógun tì í bàbá lòdì kówó mọ̀ sàdélẹ̀lẹ̀. tàwa bá wà lé. bàbá lòdì jálàbí kẹ́mọ̀ rẹ́ràn. wàlẹ̀ ọ̀jìbá. tí a bá há wá pò fún yín kí n má gbà lọ́nà. èmi ìgbà tó alihamudulilayi. tàwa dọ́ra wàlẹ̀ wàtúrú kìlìkì búra wàlẹ̀ ọ̀jìbá. àṣekè yóò lè bá a gbádùn ẹ tẹ̀lé wàlẹ̀ sẹ́dúkẹ́ mi wọ́n sàwádà nísìnyí àbí. wọ́n ti ń jẹ́ ọ̀gá sọmọ sẹ́nu òní wọ́n fi fúrí àti bá mi sọ tí n bá ṣe tí ò dáa. bí ọ̀gá bá ti bá dé wípé ẹ má sọ fún orí burúkú ní òbá ó ṣetán tí ó parẹ́ nù ọ̀ǹda dírẹ́fà rẹ̀ láàmú ẹ wá dé gbọ̀ngàn ẹ fẹ́ jẹun lọ́ba ni o fún ọ lọ́ọ̀yà àti yán dírẹ́fà rẹ̀ wá ń wú ọba ọ̀nà òun fún ní pure water àti búrẹ́dì kò ní sọ̀rọ̀ express lọ́ọ́ ti ṣe orí ibú ńtọ́ jẹun yóò kàn máa kọ́nu kòtò ní gbì anísọ́rí ọ̀gá ìgbà táwọn èdè kò tiẹ̀ ó bàjẹ́. ìdá ṣíta àtàzídáàdà àìsàn wàrífò àtàn. àti gbogbo ẹ̀yin ọ̀gá ẹ̀ ń fi kúrun mú níbi ọmọ sẹ́tẹ̀ ń dà láàmú ó lè mọ̀ọ́mọ̀ tí ó paná ọkọ̀ lójú ìgbẹ́ àní ibi tá a sùn ní ọ̀gá o kò ti sẹ́ mọ́ ìwọ sì ní nǹkan lè ṣe ẹ̀fọ́ ti bò ńlá àwọn tẹ́lẹ̀ kò ní láárí bó lè bá ń bọ̀ yóò bá sọ pé ọ̀gá mi nù òun ló lówó lọ bẹ́ẹ̀ nà mí ẹ̀ lè rówó gbà àṣé ó yẹ kí èèyàn tọ́jú ọmọ sẹ́díbi tí ó fẹ́ gbà kú èèyàn kú ìwọ ọ̀gá wọ́n fi dìtẹ̀rẹ́ nínú iléeṣẹ́ ọ̀wá gbọ́ tilẹ̀ fi sú ọ̀ èso lóríire ni wọ́n dìtẹ̀rẹ́ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sìn gbọ́ nílé iṣẹ́ wọ́n fi wá mú ọ nínú yàrá wọn yọ ọ níṣẹ́ ọ wá ní wọn ò jẹ́ ń gbọ́ ta ni ó jì ọ gbọ́ ta ni wọ́n sọ̀rọ̀ fún ta lọ promote gbogbo sálárì lọ gbẹ́sẹ̀ lé sọ́nà ń gbẹ́sẹ̀ lé tiẹ̀ wọn ò tẹ̀lé mi làbáyíkà olómọ́rọ̀ ìwà o tọ́pìkì tẹ́ ẹ ti fún mi ni yóò ràn gbára wo tàwa dọ́ra
ẹlẹ́ẹ̀kẹta. wàlẹ̀ wàtírò kíbra. ìwọ tó bá dé kú ọ̀gá mọ̀ gbéraga mọ̀ rò kọ́ ọmọ ṣe tán. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. fìgbéraga lẹ̀ torí pé bí nǹkan bá ṣe gbogbo ayé ní ògbọ́. wàlẹ̀ ó jìbà bàbá dání akébà tó wá fi ìjọra ẹni lójú lẹ̀ tó èyí ń dúró ọ̀kan nu ẹsẹ̀ mẹ́rin kan nu wíkẹ̀jì kí n lọ jòkó. bìnàbù sí wà kúrin. làbẹ́yìká ẹ wà very fortunate ẹ sọ yìí rẹ púpọ̀ mo fira mi wé yín mo fi wéra mi níjọ́ tí mo dì mọ́ mú ọ̀fà tá a tí mo jẹ̀ mọ́ bó o lọ wí. bìnàbù sí wà kúrin. tó bá sì pé tó bá di ọjọ́ kejì oṣù tá a fẹ́ bọ́ sí ní ọdún mẹ́sàn-án. ẹ̀ńdàkùnlé kárí àti. gbogbo tí ń jẹ́ aṣáájú tó jẹ́ ọ̀gá láyé ọjọ́lọ́ akeem tó o bá rí ntọ́kàn rẹ kọ̀ fi sùúrù pàdé ẹ̀. àwọn ọ̀gá là ń bá sọ̀rọ̀ lónìí gbogbo ẹ̀yin ọ̀gá akọrin ọ̀gá yín wá sí tẹ́ ẹ̀ ní sùúrù ọ̀wọ́ iye ọmọ sẹ́tọ̀ ti pààrọ̀. ẹ tẹ̀lé mi bìnọ́sì wà kúrin lo ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀rẹ́ ni gbọ́dọ̀ tóbi dáadáa. Allah. gbogbo ọmọ ọlọ́mọ tí ẹ kó sí ọ lábẹ́ àwọn náà fẹ́ dé èèyàn. lo ẹ̀mí ìrẹ̀lẹ̀ àdírẹ́sì wọn bí ẹni pé èèyàn ni wọ́n mọ̀ pé ẹ̀ lẹ́ranko ìwọ bọ́sì alára dà ìgbà ìwọ bọ́sì ẹlẹ́sẹ̀ kan láńká tó ọwọ́ ni pèyàwó rẹ kó wá lùlù pàǹtí rẹ kó wá gbérin on stage kọ níjọ́ tí ọba pa owó ni wọ́n dojú tì ọ́ driver níjọ́ tí ìrìn àjò bá lè ní sọ kọ́kọ́rọ́ lẹ̀ àní èkó kẹ́pà ló láàárọ̀ ìyàwó mi ń rọbí nílé lọ tiẹ̀ bàjẹ́ nù owó tó fẹ́ gbà ọ̀sùn ẹ̀kún rẹ̀ bọ́ọ̀tì ẹ̀dá dúró bí iṣẹ́ ọ̀jẹ̀ bàbá ńlá àníjọ́ náà kí ló tó sú. bìnàbù sí wà kúrin. àwọn aṣáájú là ń bá sọ̀rọ̀ èmi lẹ jẹ́ lẹ́yìn àwa àfà tá a joyè ìdílé èmi ò rẹ́ tó wà nípò tí ò ní wọlé rẹ lọ́wọ́lọ́wọ́ chairman yóò wọlé rẹ lọ́wọ́lọ́wọ́ káyìn ni ẹ máa rí ìgbìmọ̀ chairman àná ìgbìmọ̀ àwọn councillors àná ìgbìmọ̀ àwọn governors àná ìgbìmọ̀ àwọn ààrẹ àná àwọn ní ẹ máa dìpọ̀ ní ẹ máa da ààrẹ tò ní láàmú torí wọn ò rí ibi lọ́mọ làákẹ́ wọn ti fẹ́ dàrú sínú yàrá wọn máa dè sọ́gbà ẹni tó wà nípò. bìnàbù sí wà kúrin. ẹ lu ẹ̀mí ọ̀wọ̀ gbogbo aṣáájú ẹjẹ́ á lu ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹjẹ́ á ronú pé èèyàn míì náà lè jù á lọ àti ìdópin ìrìn àjò ayé. ẹ̀ńdàkùnlé kárí àti wà kọ́líbẹ̀. bàbá rí tọkàn wá kọ̀ lára àwọn tí wọ́n ń tẹ̀lé àti wọn ò tún á we are not equally talented ọpọlọwọ ò jọra wọn sì bá sára wa jọ ni ńgbà tá àti jọra wa bákan náà wọn òbí abákan náà òbí wa ò jọra wọn ìwà wa ò lè papọ̀ ìwà aṣáájú lọ ọ̀rọ̀ ọ̀nù kọ́lé bá a láṣeyọrí. wàkọ́líbẹ̀ sàbúrì. wọ́n ẹjẹ́ á lu ọkàn sùúrù. lisanuka mahazunu. gbogbo aṣáájú látòrí mi ẹjẹ́ á sinmi ọ̀rọ̀ sísọ jù sọ́mọ ẹ̀yìn ó wá wu ọmọ ẹ̀yìn fa ó lẹ́yìn tí ò lè dáa fún yìí tó bá yẹ dáa fún ọ ṣàgbákò wọ́n lówó ńlẹ̀ yín rí ni ọ̀sìn fífẹ́ mi hàn àgànná ìwọ tí bàbá rẹ̀ rà pọ̀ ti rí ẹ̀yin náà máa ń tuntun sẹ́ńbi iṣẹ́ wa iná lẹ́tí ń rówó ra gíní ọtí ẹ̀ wá ròpin ọ̀fẹ́ kó dáa fún rárá bẹ́ẹ̀ ni gbogbo àwọn aṣáájú bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n wà nípò ńláńlá wọ́n ìrònú àtibọ̀tán gbogbo wọn dépò ńláńlá kò yẹ kó wọn sún lé ìjọba tó àwọn tó padà sùn bí tẹ́nì kò ní mọ̀ pé ń bẹ mọ́ ẹ wá kọ́lé ojúlé mẹ́ta yàrá kan pálọ̀ méjì ẹ wá kọ́ no stopping no moving no standing no eating no walking no kìnìkan no dancing no laughing èsè ẹ̀yin tẹ́ padà sunu sàárè kan yìí. lisanuka mahazunu wa tarfuka ulijamo. tọ́rùfù rẹ ojú rẹ má jẹ́ orí nǹkan tán o làbáyíká ẹ ti dépò àgbà o gbogbo aṣáájú tó bá rí nǹkan tán yóò rí ìrìkúrì ọ̀ràn yẹn ní páàtì ọkọ̀ ọtún wa kọrí síbi tẹ́ ti ń ta ó wa kọrí sí géètì ọkùnrin kan tó wọ ṣáàtì funfun ẹ̀dá èló ni tó rà kí n tiẹ̀ ọ̀fẹ́ rí bóòtù ọtí rí ọ̀fẹ́ rí plọ́ọ̀gì ọtí rí mọ́tò ti ṣiṣẹ́ èwo làbúrò ọ̀rọ̀ wọn fi mú kó pàǹtí rí. ẹ má rí nǹkan ju o èyàn ò yín mú sí ẹ ti dépò kan ọmọ yín mú sí báyìí wọ́n sì máa dọ́gbọ́n jí owó lẹ́yìn yẹn tí wọ́n rí jí asókù ìjọ òórùn owó náà ni ó máa jẹ. wọ́n yọ owó mo jí lóru jóni nìkan náà ọmọ mi bá po tí mi mu
mo ní kí n jẹ́ bí ọlọ́run tó wà lára yín náà mo ní mo gbé gbogbo ẹ lọ mọ̀ wulẹ̀ yọmú mọ̀jọ́ ọlọ́run ọmọ kò bá mi àti tí àtagolo àti gbàtọ̀ fi mú máa gbé lọ ẹ wo ibi tó tì mí mọ́ mo ní kí n jẹ́ bí ọlọ́run tó wà lára yín àbí mélòó ń tí mo ní kò ṣe kò tó ń pa ó láyà débi pé ó léwu ibẹ̀ mo ní sọ́tọ̀ àbí ó pò tó ó kí bí síbí bẹ́ẹ̀ dọ́gbọ̀n ó sàrọ̀ ọbẹ̀ náà ni ó rí pé orun mi ti wúwo ti fọ́ ṣebí lójú ẹ̀ tó ti di pé ìyájú ní ìyá sì yà mo wá gbọ́ wóró mo ní ta ọ̀nà ní ànàkùnlá mo ní kí n mú bí ọlọ́run tó wà lára ẹ̀ rà mo ní àti sí bàbá àṣàlá àti bàbá mi ró àti gbogbo tó. wàsákìrúkà bàsámù wàdínúkà já ìhàn. gbogbo ẹni tí ń jẹ́ aṣáájú ó gbọ́dọ̀ ní máa chat pẹ̀lú ọmọ ẹ̀yìn ẹ̀ máa bá wọn ṣàwàdà ẹjọ́ máa ṣeré bàbá àlífà máa bá wọn ṣeré bàbá apáwọ́ lẹ́rìn wọn ní Sheriff ọ̀rẹ́ mi ọ̀rẹ́ so ọtún abáṣọ rẹ sọ tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ bá sọ rẹ bàbá wa ní ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin eléré tẹ̀ wá ń bì àtẹ̀yin gbogbo àfáà tó wà ń bì wáyé tẹ̀ mọ́ ọmọ sẹ́yìn lọ́rẹ̀ àtẹ̀yin ọ̀gá abiṣẹ́ kọ́tẹ̀ lọ gbé dírẹ́fà rẹ pé láàárọ̀ mo fẹ́ wọ̀ ọ́ lọ bí iṣẹ́ èmi á máa wà wọ́n báyìí tí ń gba sẹ́rìn fúnra mi kẹ́ jẹ́ ń wà yín èyí sì wà wọ́n yípo ògbóró díẹ̀díẹ̀ bí àtúnfọ̀n kọ́kọ́rọ́ padà àwa lọ̀rẹ́ ara wa bọ́mọṣẹ́ rẹ sọ̀rẹ́ kí n pírọ́blẹ́mù rẹ tí kò fi pọ́ sí ẹ̀rẹ́ nìkan onímọ̀ aṣáájú ò gbọ́dọ̀ kanú ẹ̀yin aṣáájú ti kanú jù ọdún lè gbọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ pé tó ń gbọ́n ni shut up èsè ọfẹ́ ya wèrè ni ọdẹ́pọ̀ látọ̀ tún wá ya wèrè ọ̀dà àmúbàhùn mọ̀ bá ń ṣàwàdà lẹ́bẹ̀ẹ́kà gbogbo aṣáájú là ń bá gbogbo ayé ní wo tí mò ń sọ yìí ẹ mọ̀ bá ọmọọṣẹ́ yín ṣe àwàdà ẹ jí wọn mọ̀ pé èèyàn làwọn náà ẹ má jẹ́ wòra wọn bí wèrè ẹ má jẹ́ wọn ronú kú ló bá rí tọmọọṣẹ́ rẹ mu gàrí kọ́ mu yìí ọdún kẹwàá ni tí wọ́n ti mú ọdún lọ́ọ́ mu gàrí pẹ̀lú ògo Ọlọ́run ọtọrọ bínú Ọlọ́run tó rọ̀ ti bá nínú jẹ́ èmi ní sẹ̀yìn olówó gẹ̀tọ́nù lé eyín tí wọ́n fi ń gbé oúnjẹ rẹ wá ní sáàrì ẹ̀ lè dáná ẹnìkan kún ti ẹnu kan ẹ̀kọ́ sínú wọ́n fi kẹ̀kẹ́ ti ẹ̀kọ́ sínú wá bí iṣẹ́ kó tó débi iṣẹ́ ẹ̀kọ́ ti pòpọ̀ kò ní ṣe é mu mọ́ kọ́lọ̀ ń kó sọ pẹ̀lú aṣáájú wa Nàìjíríà yìí ni lẹ́sàájú bá bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ do ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ẹ̀dítì tí ń sọ yìí o ẹ jẹ́ ogun ó wò ó wọ́n retí ọ gbọ́dọ̀ ẹ̀dítì ẹ o Ọlọ́run ní ẹ̀dítì ayé rẹ̀ bu dáadáa kú ọ̀nbẹ o wọ́n yà ká dáadáa kẹ́jẹ́ wọn ó wò ó ní kí wọ́n wọ kán gbọ́ tí ń sọ kí wọ́n ṣe kí ni yóò ṣẹlẹ̀ táwọn gba sálárì ìsọ̀bọ́lọ̀ ní sanwó oṣù tèmi bó lọ wí jèrè. wàsákìrúkà bàsámù wàbátínúkà já ìhàn. ìwọ̀nba tí ń ké mọ fún yín ní nké báńkì táwa ń ná wọn èyí tì kò ní ATM kò ní check kò ní pa Ọlọ́run mo fẹ́ lówó à ń ní lọ́nà mẹ́sẹ̀njà rẹ̀ ni ó sì ń tọ́jú wa òun lọ́fíìsì tí ń gbé wọ̀ láyé mọ́ ta lọ Ghana tí ó pé ọpẹ́ débi iṣẹ́ kí ló kọ rẹ ó fẹ́ jẹ́ lẹ́yìn bàbá tó lé pé bàbá alájà wà pé imam ọpẹ́ kọ́ tó dé kò jù bá ń lọ lẹ́yìn wọn kò sí mọ́ láyé ní ìmọ̀ kò sí. ẹ̀yin tẹ̀yìn sí oṣù lẹ́lẹ́ máa bẹ̀rù àwọn ọ̀gá yín pé wọ́n lè transfer yín lọ nù gbẹ́ tẹ́lẹ̀ náà gbogbo àyè làwọn ń dé ń tíya inú oko àṣewá sí inú ebè ó ti máa la. báàbá báwọn ọ̀gá wọn yìí sọ̀rọ̀ wọ́n ń fara ní ọmọ tó wà lábẹ́ wọn èyẹ po tí ìkíni ọtún tẹ ríǹgì gírrrr ó tún pò kejì ọ sì jẹ́ ó tọ́wọ́ ń bí sí ọwọ́ rẹ sọ ọ̀bẹ náà ń kọ́ jẹ́ sí ọwọ́ tiẹ̀ lọ́n sùrù fẹ́ tí yóò máa wú ọ pé ọ̀gá tí lọ́ mú ẹ̀ àádọ́nà lé yóò kàn tẹ bírèkì sí lọ́ọ̀fìkùn bá dashboard darí sọ́ọ̀rì ó fẹ́ẹ̀lì ni ọkàn máa bì nínú ọkọ̀ gbogbo tó jẹ́ lọ́ọ́ bí kílẹ̀ tó sùn tiẹ̀ bàjẹ́ nù. mo fẹ́ parí ọ̀rọ̀ nu wọn ní aṣáájú gbọ́dọ̀ máa pánú fọ́mọ ẹ̀yìn ẹ pánú fún wa bẹ́ẹ̀ bá pánú fún ìlú ẹ̀ ní mẹ́rìtì tẹ́ fi kú ẹ̀ ní lórí yìn táṣáájú bá ní gbogbo nǹkan ló ń fẹ́ ní lórí ipò òkò ni wọ́n fi sìnkú o òdodo ọ̀lẹ́ gbọ́ ẹ pánú fún wa tẹ́ bá fẹ́ gun mọ́tò mẹ́wàá mọ́tò bàyàn bọ́lọ̀ ń bá ti ra márùn-ún ó tó bá bẹ́ẹ̀ lómi ò lọ́kọ̀ kan tá a bá ní ká máa lọ ní òtàn òun làkọ́kọ́ tó kọ́ dáa fún níran wọn ọ̀tún ọ̀fẹ́ kó dáa fẹ́ lómi ìmọ̀ ẹ fẹ́ jẹ tán ẹ fẹ́ ra mọ́tò mẹ́wàá Ọlọ́run ra márùn-ún fún yín sọ́ọ́ léegun márùn-ún pọ̀ lẹ́ẹ̀kan náà ni tó lè wò ní di wèrè ìdí èyí ẹ pánú fún wa
alájí làbẹ́ẹ̀kà ẹ ti dínkù kẹ́ máa panu báyìí ẹ máa panu ṣé wọ́n ti ralẹ̀ ṣé wọ́n ti kọ́lé ọlọ́run sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ o ẹ̀ dépò bẹ́ẹ̀ chairman àsanpá àti ẹ̀pẹ́ yín kẹ́jáde wá gbọ́ wà sí tẹ̀ wá gbọ́ kò ní túmọ̀ yín lórí. àmín. tọ́lá lomi ó lè fìyànjú yìí ní kì í fẹ́ gbọ́rọ̀ lọ ọ̀sẹ̀ ní fẹ́ gbọ́ ta ni ọ̀tọ̀ ní gbọ́rọ̀ lọ. ọ̀gá tún pè á káàkiri ni làbáyíká ti kórìíre báyìí bàbá tẹ̀ ń wò yìí mágínẹ́ẹ̀tì ni. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. àfàdúrà tí o bá dórí tébù lọ́lọ́run nígbà. àwọn kọ́bọ́lọ̀ ti yàn fún ọ̀nà olúkálùkù là ń bọ̀ lọ́dọ̀ ọlọ́run ibi tọ́lọ̀ ní kí wọ́n yà kí wọ́n ti bí ẹ̀ràn àwa náà yà afárá tìyẹn kálíbà àjàlùbáríkà àwọn tó bí ẹ̀ràn à sì ń jẹ́ lọ ìpele kẹtọ kánjú à ìyá gbogbo tó bá lóun ó yà ni ẹ̀gbọ́n ǹní tí òwe ń jálẹ̀ bàbá lágbà bàbá tóbi lágbà tọmọ báyìí lè dé ayé báyìí yóò máa lu àṣẹ lọ́ntì ẹni àṣẹ bàkíyàtò sàlìhìn ni bàbá ọlọ́run sí ẹkùn látara àwọn ẹni ọlọ́run ó gbàdúrà wa. àmín. iléeṣẹ́ yìí ò ní bàjẹ́. àmín. gbogbo àwọn tá a sì ń tẹ̀lé aṣáájú mẹ́ta ní tíá ẹ má jìn alẹ́sẹ̀ mọ́ àwọn tẹ̀ ń tẹ̀lé aṣáájú ní problem jẹ́ àwọn followers wà ládánwò wa ẹni kí ni àkọ́kọ́ àtàtọ́ wúlù ọmọ ẹ̀yìn máa bá ọmọ fẹ́ fi aṣáájú yóò bá fẹsẹ̀ wọn sẹ̀ ọ lọ náà rú fìlà tọ́gà rẹ̀ ń de ọ ní tọ́mọ ń tiẹ̀ báwọn ọ fẹ́ ṣubú nù ó ti débi tí ń lọ ọ wá lọ bí ẹja ààyè níwọ̀n tí wọ́n mú lówó oúnjẹ pé ẹja ẹni ẹ̀ mú fèmí náà àsìkò ọ̀fẹ́ tẹ́gbẹ́ nù ẹ̀yin náà tẹ̀ láṣáájú ẹgbà kádàrà ibi tọ́lọ̀ ń tò yín sí ó ń lò ràwọ̀ wa ni ó ń lo búrùjí wa ni èyàn ló ràwọ̀ rẹ̀ fi lásọ lórí mẹ́rin ìgbà tó ń lo nǹkan rẹ̀ orí kan ràyọ́ rí ìràwọ̀ tó rí lò tí ò dáa fún ọ tíyàwó rẹ̀ ń gbọ́ oníṣẹ́ lójoojúmọ́ ẹnìkan sì bọ́ ọ lò ó sàárì lọ dédé ìsinú ńlọ tí ó lò yóò kù tẹ́ kó dáa fún ọ ọ̀hún rà ń kára àsìkò ìgbà tó ń lo nǹkan rẹ̀ ga ayé rẹ̀ burú mọ́nú yàrá ni wọn ò mọ̀ ọ́ nígbà hàn bí lékeleke ò bá bà sórí màálù yóò ṣẹ̀sìn bá ò bá tẹ̀lé ni ó ga máa ọ̀ ní hàmáláyé ni Abubakar Siddiq Umar bin Khattab Usman Sidi Ali tí wọn bá tẹ̀lé Muhammad ó kọ́ wọn ti parẹ́ ńgbà tí wọ́n ti kú ni ẹ̀gbọ́n tí mo wí ẹgbà o àrídọ́ bílí kọ̀dọ́ ẹ yọ́nú sí ìdájọ́ Ọlọ́run lára àwa tẹ̀ ń tẹ̀lé àwọn ọ̀gá yín tí ń nù ẹlẹ́ẹ̀kejì àtẹ̀sílìm ẹ gbà fún sí Ọlọ́run lára wọn pé bọ́lọ́run ti pè é nù ó máa ṣe o kò máa ṣe o àkọọ́lẹ̀ ní aṣáájú ẹni tí ń fà là ó lè mọ̀ pé ń wọ́ ẹni tí ó wò là ló mọ̀ pé ń wọ́ bí wọn náà fà yóò wọ́ ọmọ ọ lọ ọ̀gá wọ̀ ṣe kínní bí wọn náà dọ̀gá bọ́ ti ṣe nu èèyàn lèyìn ó máa jẹ́ paríparí ẹ̀ al-ihtimal ẹ wá farada ọ̀gá yín gbogbo ọmọ ẹ̀yìn tí ò bá láfaradà kò lè dépò aṣáájú wọ́n rán sọ́lọ́nà ọ̀dẹ́bẹ̀ ọlọ́ọ̀rí ọ̀nìrán yẹn sẹ́tọ̀ fi kùnù bàbá alájí àgbà látara sẹ́tí àfa àgbà rán wọ́n jẹ́ iṣẹ́ ìyàwó àfa àgbà ìyàwó wa ní gbègídá mo fẹ́ kọ́ bá ń ṣe ẹni ṣé bọ́ báyìí àfa àgbà wa ṣàdúrà fún alájí àgbà làbúrẹ́kà tá à ń gbé ká lónìí gbogbo ọmọ sẹ́tí ò bá fara da ọ̀gá rẹ kò lè di ọ̀gá ẹ fara da ọ̀gá yín ẹ má yẹn jẹ o ẹ má kó lẹ́sẹ̀ ẹ gbọ́ à ń yẹ zlim ẹ má nìkan àlátọ̀ o ẹ má ṣàbòsí ọ̀gá yín ẹ má fà fún ọ̀tá tẹ́ ẹ bá fà fún ọ̀tá orí yín sọnù nù ayé onírẹ̀yìn náà mọ́ tó ètò àṣẹ lónìí ọlọ́mọ ṣe láṣẹ mọ́ làbẹ́kẹ̀ kú oríire ẹ nílùú yín dà kó nílùú yín bọ́ síbẹ̀ ìwé nílùú yín bọ́ ń bẹ bọ́ àárín ẹ lọ́mọ tó wájú àlàjì àgbà ẹ ti ní mú ìlọ ẹ ní rìn lọ ẹ ní rìn lọ òní ìsọjọ kẹ máa yára ẹ̀yin ọ̀rẹ́ wọn tẹ̀lé hàn èyí ò nílù ohun tí máa kọ náà là á kọ fóònù náà yahuwa yamalahuwa ilahuwa yamala ilahuwa yahuwa ẹ má mi lọ. بعين قلبي رأيت ربي بعين قلبي فقلت لا شك أنت يا من لا هو إله يا من لا إله إلا هو الله أنت آياتي وسر قلبي أنت آياتي وسر قلبي أنت آياتي
وسير قلبي بحيث لا عين كنت أنت يا من لا هو إلا هو يا من لا إله إلا هو الله وأنفنائي فنا فنائي وأنفنائي فنا فنائي وأنفنائي فنا فنائي وفي فنائي وجدت أنت حيوني على الكائنات قائم مصور قادر مريد مدبر شاهد واكب يا هو يا من لا هو إلا هو يا من لا إله أشرك نور الله أشرك نور الله وصهى كلام الله وثبت أمر الله ونفذ حكم الله آمنت بالله توكلت على الله ما شاء الله وبلطيف صنع الله وبجميل ستر الله وبعظيم ذكر الله دخلنا في كنف الله حي قيوم دائم الله لا إله إلا الله والله لا إله إلا الله والله لا إله إلا الله 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 صلاة على النبي الصلاة على النبي عليه وسلم الله 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 الصلاة على النبي لبيك وانجيت نبي محمد على جبرائيل على 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 ẹ bá mi dúpẹ́ mo mà ti sóríire ẹ bá mi yọ̀ mo mà ti dolóríire gbogbo má ti sáré sáré pé kí n má ga gbogbo bá ṣe dìtẹ̀ dìtẹ̀ pé kí n má gòkè ọpẹ́ f'Olúwa. ó ṣe wà lájà rọ́fíàtù aṣíwájú rere àkọ́bí mọ́ọ́dá mi ajá sí miatu gbogbo kan ṣe dìtẹ̀ dìtẹ̀. kéèyàn má ṣe wáyé nípa nítorí kó lè ga. èyí tó dára fọmẹ̀dá ni kọ́lọ́hún kò gbéga. burújí kọ́ tèmi ọlọ́run bá òun ló gbé mi ga. ọ̀májìlá àbáyọ̀ká mi ni mo fi dúpẹ́ f'Olúwa. gbogbo èyí tẹ́ ẹ fẹ́ mi ìdùnnú ayọ̀ ni kò wọlé tẹ̀yìn. látòní lọ a sì ti dolóríire. ẹ bá mi dúpẹ́ mo mọ̀ ní sóríire. ẹ bá mi yọ̀ mo mọ̀ ti dolóríire. gbogbo má sì sáré sáré pé kí n má gbà. gbogbo má ṣe dìtẹ̀ dìtẹ̀ pé kí n má gòkè. ọpẹ́ f'Olúwa tó sọ mí
ọlọ́run lòun lòun. kéèyàn má ṣe wọ́wọ́ nípa ọlọ́run ló lò ó. ẹkún dayọ̀ o ṣé mo dúpẹ́ dúpẹ́. àlìmọ́ọ̀lù mọ̀lì ọlọ́run lòun lò ó. wàláì burújí kọ́ tèmi ọwọ́ ọlọ́run ọba òun ló gbé mi ga. olórí ẹbí gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi ìdùnnú ayọ̀ ni mo wọlé tọ̀yìn ọ̀rẹ́ mi láti primary school Maruf ọpẹ́ f'Olúwa a sì ti dolóríire olóríire ẹ̀nà wọ́ sókè èmi lolóríire olóríire ẹ̀nà wọ́ sókè Fatai olórí ẹbí lolóríire ẹ bá ń ké sọ́kàn lọ́mọ nílùú Kétu àlàáfíà tayọ̀ lolóríire àlàáfíà tayọ̀ lolóríire Aláàjì Ìsá lolóríire ọ̀rọ̀ mọ̀ láìlá àìláńlá Muhammadu Rasulullah láìlá ìlàlá Muhammadu Rasulullah láìlá ó ṣe wọn lórí ẹbí láìlá ìlàlá Muhammadu Rasulullah. ọ̀rọ̀ kan ló ń náwó làbá ẹ̀ka tó fẹ́ kọ́lé wàá rí kan wàá kọ́lé ilé aláyọ̀